ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. A tún kí wa kú àbọ̀ sí orí ètò wa oore ọ̀fẹ́ fún ọjọ́ tòní, níbi tí Ọlọ́run ti ń bá wa pàdé nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Mo sì gbàgbọ́ wípé bí a ṣe ń tẹ̀lé wa nínú ọ̀rọ̀ yìí, Ọlọ́run ti ń bá ayé wa pàdé. Màá tún rọ̀ wá wípé ká tún máa tẹ̀síwájú láti máa gbọ́ wa. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ Emmanuel, ìjọ onítẹ̀bọmi ti Emmanuel nílùú Ìbàdàn. Láti ilé-iṣẹ́ ìránṣẹ́ tí ohùn yìí sì ti ń jáde, orúkọ ilé-iṣẹ́ ìránṣẹ́ náà la pè ní Seed of Life Television. Mo gbàdúrà wípé bí Ọlọ́run ti ń bá wa pàdé ní ọjọ́ tòní, a ó rí oore ọ̀fẹ́ èyí tí a tún nílò fún ìrìn àjò àṣeyọrí ní ọjọ́ tòní. Ẹ jẹ́ ká gbàdúrà. Ní orúkọ Jésù, Olúwa gbé yín ga fún àǹfààní mìíràn èyí tẹ́ fi fún wa láti kọ́ ẹ̀kọ́ ní abẹ́ ẹsẹ̀ yín. A béèrè pé bí a ṣe ń lọ nínú ọ̀rọ̀ yín, pé kí ẹ fi òye fún ọkàn wa láti lè ní òye ohun tí ẹ fẹ́ ká mọ̀ nínú ọ̀rọ̀ rẹ. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀ fún wa. Ohun tẹ́ ẹ fẹ́ kárí, ẹ ṣí ilẹ̀kùn ọkàn wa sílẹ̀ kí ọ̀rọ̀ yìí kó sì dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wa láti gbé wa ró, láti ràn wá lọ́wọ́ nínú ìrìn àjò ẹ̀mí wa. Ògo ni fún orúkọ rẹ̀ Olúwa, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ táwọn máa gbé yẹ̀wò ní ọjọ́ tòní, òun ni mo pè ní àwọn àwùjọ tí ń kùn. Àwọn àwùjọ tí ń kùn tàbí àwọn àpéjọ tí ń kùn. Àwọn àpéjọ tí ń kùn. A ó sì máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Ẹ́kísódù orí 16 láti ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkeje. Ẹsẹ̀ tá ó sì máa tẹnumọ́ ó wà ní ẹsẹ̀ ìkejì. Ẹ jẹ́ kí a ka ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí ó sì yá, gbogbo ìjọ ènìyàn Ísírẹ́lì jáde kúrò ní Élímù, wọ́n sì ń lọ sí aṣálẹ̀ Síìnì tí ó wà ní àárín Élímù àti Sínà. Ní ọjọ́ 15 oṣù kejì tí wọ́n ti jáde kúrò ní Íjíbítì ni wọ́n dé aṣálẹ̀ náà. Gbogbo ìjọ ènìyàn Ísírẹ́lì bá bẹ̀rẹ̀ sí kùn sí Mósè àti Árónì nínú aṣálẹ̀. Wọ́n wí pé, ìbá sàn kí Olúwa kí ó pa wá sí ilẹ̀ Íjíbítì, níbi tí oníkúlùkù wa ti jókòó ti ìsásùn ọbẹ̀ ẹran, tí a sì ń jẹ oúnjẹ àjẹyó, ju bí ó ti kó wa wá sí àárín aṣálẹ̀ yìí lọ láti fi ebi pa gbogbo wa kú. Olúwa bá sọ fún Mósè pé, wò ó, wọ́n ó rọ̀jò oúnjẹ fún yín láti ọ̀run, kí àwọn ènìyàn máa jáde lọ ní ojoojúmọ́, kí wọ́n sì máa kó ìwọ̀nba ohun tí wọn yóò jẹ ní ọjọ́ kọ̀ọ̀kan. Wọ́n ò fi èyí dán wọn wò kí n lè mọ̀ bóyá wọn yóò tẹ̀lé òfin mi tàbí wọn kò ní tẹ̀lé. Ẹsẹ̀ 5. Ní ìgbà tí ó bá di ọjọ́ kẹfà, kí wọn kí ó kó oúnjẹ wálé, kí ó tó ìlọ́po méjì èyí tí wọ́n ń kó ní ojoojúmọ́. Mósè àti Árónì bá sọ fún gbogbo àwọn ènìyàn Ísírẹ́lì pé, ní ìrọ̀lẹ́ òní lẹ ó mọ̀ pé Olúwa ló mú yín jáde láti ilẹ̀ Íjíbítì. Ẹsẹ̀ 7. Nígbà tí ó bá di òwúrọ̀ ọ̀la, ẹ ó rí ògo Olúwa, nítorí ó ti gbọ́ kíkùn èyí tí ẹ ń kùn sí. Kí ni àwa sì jẹ́ tí ẹ ó fi máa kùn sí wa? Ẹsẹ̀ tí à ń tẹnumọ́ ó jẹ́ ẹsẹ̀ kejì yìí tó kà báyìí wípé gbogbo ìjọ ènìyàn Ísírẹ́lì bá bẹ̀rẹ̀ sí kùn sí Mósè àti Árónì nínú aṣálẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé orí ọ̀rọ̀ wa tí à ń kíyèsí òun náà ni àwọn àwùjọ tó ń kùn, àwọn àpéjọ tó ń kùn. A rí i pé Ọlọ́run ti fi ọwọ́ agbára rẹ̀ ó ti fi mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Íjíbítì. Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ṣe àwọn iṣẹ́ ìyanu
nínú àwọn ìdojúkọ wọn ní ojú ọ̀nà náà. Ní ìgbà tí wọ́n dé ibi òkun pupa, tí òkun pupa tó wà níwájú wọn tí wọ́n fẹ́ ré kọjá, a rí i pé Ọlọ́run ṣe iṣẹ́ ìyanu. Mósè ní ọ̀pá rẹ̀ sí òkun pupa sì pínyà. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n rìn ní ilẹ̀ gbígbẹ. Wọ́n tún tẹ̀síwájú nínú ìrìn wọn. Wọ́n dé odò tí a pè ní odò Mara. Wọ́n nílò omi, òǹgbẹ ń gbẹ wọ́n láti mu. Ọlọ́run tún ṣiṣẹ́ agbára, ó tún sọ omi Mara, ó tún sọ di dídùn. Ìrírí mìíràn ni àwọn ọmọ Ísírẹ́lì tún dé. Wọ́n dé inú aginjù tá a pè ní aginjù Síìnì. Ní ibi báyìí ni wọ́n ti ń pòǹgbẹ fún oúnjẹ láti jẹ. Ṣùgbọ́n a ṣe àkíyèsí ní ibi tí a kà yìí wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn ò rántí, wọ́n tiẹ̀ ti gbàgbé àwọn iṣẹ́ ìyanu gbogbo èyí tí Ọlọ́run ti ṣe nínú ìrìn àjò wọn. Dípò pé kí wọ́n béèrè fún oúnjẹ, Bíbélì sọ wípé wọ́n ń kùn sí Mósè àti Árónì. Mo wò ó wípé àwọn kíkùn tí àwọn ènìyàn yìí ń kùn níbi Bíbélì ìròyìn ayọ̀ èyí tí mo ti ẹ̀ka, ó fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ń dá Mósè lẹ́bi wípé kí ló dé tó fi kó wa kúrò ní ilẹ̀ Íjíbítì ní ibi tí a ti jókòó ti ìsásun ọbẹ̀. Mo wá wò ó wípé lóòótọ́ wọ́n jókòó ti ìsásun ọbẹ̀ ní ilẹ̀ Íjíbítì, ṣùgbọ́n Yorùbá sọ wípé ẹni tá a bá máa pa a máa ń bọ́ tà ní. Nítorí iṣẹ́ líle èyí tí àwọn ará Íjíbítì tó ń kó wọn ṣe, ìdí nìyí tí wọ́n fi ń fún wọn lóúnjẹ. Wọ́n ń jẹ oúnjẹ àjẹyó ní tòótọ́, inú wọn sì ń dùn, ṣùgbọ́n nítorí iṣẹ́ èyí tí àwọn ọmọ Íjíbítì tí ọba Fáráò tó fẹ́ kí wọ́n ṣe ló ṣe ń fún wọn ní oúnjẹ. Àwọn ọmọ Ísírẹ́lì ti gbàgbé wípé ní ìgbà tí Ọlọ́run kó wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì, iṣẹ́ ìyanu ó ti ṣe nínú ayé wọn. Wọ́n dé bí báyìí wọ́n bẹ̀rẹ̀ sí í kùn. Mo wò wípé ní ìgbà tí ènìyàn ń kùn, kíkùn ó ń ṣàfihàn àìgbàgbọ́, ó sì ń ṣàfihàn àìní ìtẹ́lọ́rùn sí ìpèsè Ọlọ́run. Ọlọ́run ti mọ ohun tí wọ́n nílò nínú ìrìn àjò ayé wọn. A sì rí i pé ìdí tí Ọlọ́run fi ń mú wọn rin ìrìn àjò ni wípé ó fẹ́ mú wọn dàgbà nínú Ọlọ́run, ó fẹ́ mú wọn dàgbà nínú ìgbọràn sí Ọlọ́run, ó fẹ́ mú ìgbàgbọ́ wọn gòkè, ó fẹ́ mú wọn kí ìgbàgbọ́ wọn kó fẹsẹ̀ múlẹ̀. Ṣùgbọ́n àwọn ọmọ Ísírẹ́lì kò tí ì kọ́ ẹ̀kọ́ èyí tí Ọlọ́run tó fẹ́ kí wọ́n kọ́. Ìdí nìyí tó fi já wípé ní ìgbà tí wọ́n tún rí ìdojúkọ ẹlẹ́ẹ̀kẹta nínú ìrìn àjò wọn tá a pè ní ìrírí aginjù, wọ́n bẹ̀rẹ̀ sí kùn. Ní ibi tí a kà yìí, Mósè jẹ́ ká mọ̀ wípé kíkùn tí wọ́n ń kùn kì í ṣe ènìyàn, kì í ṣe òun tí òun jẹ́ ìránṣẹ́ Olúwa ni wọ́n ń kùn sí, bí kò ṣe Ọlọ́run tí òun jẹ́ aṣojú fún. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ̀ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun ní ìfọwọ́ sọ fún ẹ. Oore ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Ní ilé iṣẹ́ ìmáwòrán. A rí i pé ní ayé òde òní, ọ̀pọ̀lọpọ̀ wa ni à ń kùn níwájú Ọlọ́run. Dípò wípé ká béèrè ohun tá a nílò ní ọwọ́ Ọlọ́run, à ń kùn ni. Ìyàtọ̀ wà nínú wípé Ọlọ́run mo nílò owó, fún mi ní owó, àti wípé Ọlọ́run o sì wá rí mi, kò mà sí oúnjẹ tí ń jẹ lọ́la, kò mà sí owó tí ń fi wọ mọ́tò lọ sí ibi iṣẹ́ ní ọ̀la. À ń kùn ní eléyìí, a béèrè. Ọlọ́run retí wípé ká béèrè ohun èyí tá a nílò ní ọwọ́ òun. Ọlọ́run ò retí wípé ká máa kùn sí àwọn aṣíwájú wa. A rí pé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kùn sí àwọn aṣíwájú wa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bẹ nínú ìjọ ní èṣù ń lò láti tako iṣẹ́ ìránṣẹ́ olùṣọ́ àgùntàn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bẹ ní abẹ́ ọ̀gá ní èṣù ń lò láti tako ìdarí èyí tí wọ́n ń darí wọn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó sì ń lépa ìjọba ọ̀run, tó ń lépa wípé ní ọjọ́ kan Kristi Jésù ó ń padà bọ̀ wá láti kó àwọn àyànfẹ́ lọlé. Ó ò nílò láti kùn
nítorí pé kíkùn rẹ ó ń ṣàfihàn àìlera àìgbàgbọ́, ó sì ń ṣàfihàn àìlera àìní ìtẹ́lọ́rùn. Ohun tó o nílò náà ni wípé kó o la inú rẹ láti béèrè ohun tí o nílò ní ọwọ́ Ọlọ́run. A rí wípé ní ìgbà tí ènìyàn bá ń kùn, ó máa ń mú kí ìrìn àjò èèyàn kó gùn sí. Ní ìgbà tí èèyàn bá ń kùn, ìrìn àjò Ọlọ́run á máa gbójú kúrò lára ẹni tó ń kùn, nítorí pé ní ìgbà tó ń kùn yẹn kò ní ìgbàgbọ́ nínú Ọlọ́run mọ́. Ní ìgbà tó tún ṣe tán tó tún fẹ́ bá Ọlọ́run rìnrìn àjò ìgbàgbọ́, Ọlọ́run á tún bẹ̀rẹ̀ ní ibi tó ti ṣe tán láti bá Ọlọ́run ní ìrìn àjò. Ohun tí mò ń sọ náà ni wípé kíkùn a máa yọrí sí kí ìrìn àjò èèyàn kó máa gùn sí. Ó máa ń fa àkùndé fún ìrìn àjò ìgbé ayé ènìyàn. Ó sì máa ń fà á kí ènìyàn kó dúró sí ojú kan náà. Kí ni wá ní ọ̀nà àbáyọ nínú àìlera kíkùn níwájú Ọlọ́run? Ọ̀nà àbáyọ àkọ́kọ́ ni wípé o nílò láti dàgbà nínú ọ̀rọ̀ Ọlọ́run. O nílò láti mọ ọ̀rọ̀ Ọlọ́run. O nílò láti ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé bí o bá ń ka ọ̀rọ̀ Ọlọ́run tó ń ṣe àṣàrò nínú rẹ̀, ó rí àwọn ìrírí agbára èyí tí Ọlọ́run tó ti ṣe nínú ìrìn àjò àwọn ènìyàn rẹ̀ nínú Bíbélì. Ohun ìkejì ni wípé o nílò láti fi ọkàn ìmoore hàn nínú bíbéèrè rẹ ní ìgbà tó ń béèrè ní ọwọ́ Ọlọ́run. Èyí tí mo pè wípé o nílò láti fi ọkàn ìmoore hàn. Ní ìgbà tó ń fi ọkàn ìmoore hàn, ó ń fi títóbi agbára Ọlọ́run hàn wípé ó tó láti bá ẹ̀ní rẹ pàdé. Ohun mìíràn ni wípé o nílò láti gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. Bó bá sọ wípé òun á ṣe ohun báyìí, yóò ṣe náà ni. So ohun tí mò ń sọ nínú ọ̀rọ̀ yìí náà ni wípé ìwọ olùgbọ́ mi, bó ṣe ń gbọ́ mi tí o sì ń wò mí, o ò nílò láti kùn níwájú Ọlọ́run. Ohun tó o nílò náà ni wípé la ẹnu rẹ kí o fi béèrè. Bíbélì sọ wípé ó ní ọjọ́ tí ìwọ bá kígbe, ó ní ọjọ́ náà ni àwọn ọ̀tá rẹ yóò pẹ̀yìn dà. Èyí tó fi yé wa wípé ní ìgbà tó o bá béèrè, tó o mọ ohun tó o nílò, tó o sì béèrè ní ọwọ́ Ọlọ́run, Ọlọ́run ṣetán láti fi fún ọ. Mo gbàdúrà wípé orí ọ̀fẹ́ àti agbára èyí tó o nílò tó o fi ní máa kùn níwájú Ọlọ́run, ṣùgbọ́n tó o máa béèrè pẹ̀lú ìgbàgbọ́, Ọlọ́run alààyè yóò fi fún ayé rẹ. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, ọ̀rọ̀ rẹ rè ní ọjọ́ tòní. A ti kíyèsí wípé àwọn àwùjọ èyí tó ń kùn, a sì wò ó wípé kíkùn ó ń ṣàfihàn àìgbàgbọ́. Olúwa la ṣe béèrè lónìí wípé kó gbìn sínú wa èso ìgbàgbọ́ tá ò fi bá ọ rìn nínú ìrìn àjò ayé wa àti nínú ìrìn àjò ẹ̀mí. Lórúkọ Jésù, Olúwa gbìn sínú wa. A béèrè wípé kí ẹ rin ayé wa lọ́wọ́, kí ẹ fún wa ní ẹ̀mí ìrántí láti máa rántí àwọn iṣẹ́ agbára àti iṣẹ́ ìyanu èyí tẹ́ ẹ ti ṣe sẹ́yìn nínú ìrìn àjò ayé wa, tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé ní ìgbà tí a bá tún ní ìdojúkọ, a ó lè rántí, a ó sì lè fi ìgboyà dúró di ẹ̀yìn Ọlọ́run. A béèrè lónìí, Olúwa fi orí ọ̀fẹ́ rẹ fi fún wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bóyá àwa ṣe ń darapọ̀ mọ́ wa nínú iṣẹ́ ìránṣẹ́ yìí, ohun tó o nílò náà ni wípé kó o tẹ bọ́tìnì pupa èyí tó wà ní abẹ́ ẹ̀rọ amóhùnmáwòrán rẹ tàbí ẹ̀rọ ìléwọ́ rẹ, kí o sì wo aago èyí tó dúró ní ẹ̀gbẹ́ rẹ̀ yẹn, kó o tẹ̀. Òun ni yóò máa fún ọ, ni yóò máa rán ọ létí àwọn àkókò èyí tí ètò yìí tó ń bọ́ sí afẹ́fẹ́. Mo gbàdúrà wípé bó o ti ń ṣe bẹ́ẹ̀, agbára èyí tó o nílò àti ìpèsè tó o nílò pẹ̀lú, Ọlọ́run alààyè yóò fi fún ọ. Ẹ ṣé.